wo ọ̀nà márùn-ún tí àwọn ọ̀dọ́ lè máa gbà rí owó gọbọi. Ọ̀nà márùn-ún rèé táwọn ọ̀dọ́ lè máa gbà rí owó gọbọi. Owó ṣe kókó láyé, àtọmọdé àtàgbà ló nílò rẹ̀ láti gbé ìgbésí ayé ìrọ̀rùn. Àìsí owó lọ́wọ́ ló mú ìjayà wá. Owó ń bẹ nílé ní baba àlàáfíà ara. Àmọ́ ọ̀nà wo lèèyàn lè gbà rówó bí kò ṣe nípa iṣẹ́ ajé? Ẹni tí kò bá ṣiṣẹ́ kò lè rí nǹkan kan jẹ. Bí èèyàn bá tiẹ̀ ní ọlá nílé pàápàá tó rí ogún gidi tó lè sọ di owó jẹ lọ́dọ̀ àwọn òbí rẹ̀, dandan tún ni kó ṣiṣẹ́ kún un kí ọrọ̀ náà má bàa parun. Àmọ́ lásìkò yìí tí ayé ti yí padà kúrò ní ti àtijọ́ tó di pé ọ̀dọ́ àsìkò yìí kò fẹ́ ṣe iṣẹ́ gidi kankan mọ́, ọlà ìdílé tàbí àjogúnbọ̀ ọrọ̀ lè parun bí èèyàn kò bá ṣọ́ra. Láti dènà pípa ọlá ẹbí run àti kí èèyàn lè dá ọlá tiẹ̀ náà ní, iléeṣẹ́ ìròyìn wa kàn sí ọ̀mọ̀wé Ismail Muhammed Anchau, olùkọ́ àgbà ní College of Science and Technology tó wà ní Kaduna. Ó ṣàlàyé ọ̀nà márùn-ún tí ọ̀dọ́ lè tọ̀ láti di ọlọ́rọ̀ láyé àti láàyè ara wọn. Àmọ́ ó ní ìmọ̀, iṣẹ́ ọwọ́, ìfaradà, sùúrù àti gbígba ọ̀nà òdodo wá owó ló ṣe kókó jù. Wọ̀nyí wà ní àwọn ọ̀nà márùn-ún tó là kalẹ̀. Ọ̀nà àkọ́kọ́, ó ní ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́. Nínú àlàyé ọ̀mọ̀wé Ismail Muhammed Anchau, ó ní ohun àkọ́kọ́ ni pé kí èèyàn kọ́kọ́ wo ibi tó ti jáde wá, kó sì béèrè lọ́wọ́ ara rẹ̀ pé ṣé abọ́láńlé lòun ni àbí ọmọ atàpátá dìde. Bó sì ṣe atẹ̀rẹ̀fọ̀ dìde ni, ó ní kí èèyàn tún béèrè lọ́wọ́ ara rẹ̀ bó ṣe ní ìmọ̀ sí. Ìdáhùn sí àwọn nǹkan wọ̀nyí ló ní yóò jẹ́ kí ìgbésẹ̀ àkọ́kọ́ tí yóò ran ọ̀dọ́ lọ́wọ́ láti wá ọ̀nà ọ̀la wáyé. Nípa ti iṣẹ́ ọwọ́ tó yẹ láti mọ̀ nípa rẹ̀, ọ̀mọ̀wé Anchau ka àwọn wàyí: ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà, bí wọ́n ṣe ń tún fóònù ṣe, fọ́tò yíyà àti lílo kámẹ́rà fi ká nǹkan sílẹ̀ bíi fíìmù, aṣọ rírán, iṣẹ́ jórinjórin, káfíńtà tí Yorùbá ń pè ní gbẹ́nàgbẹ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nǹkan kejì, ó ní òwò ṣíṣe. Ọ̀nà ọ̀la míì bí ọ̀mọ̀wé Anchau ṣe là á kalẹ̀ fáwọn ọ̀dọ́ ní òwò ṣíṣe. Àwọn ohun tó ní ó lè tètè pawó ni káràkátà lórí ayélujára, títa àwọn nǹkan èlò kò ṣeé má jẹ, kò ṣeé má lò lójúmọ́, ṣíṣe ọ̀gbìn tàbí ọ̀sìn àwọn ẹran ilé lábọ́dé tí yóò padà gbòòrò. Nǹkan kẹta, ìmọ̀ ẹ̀rọ fáwọn tó kàwé, pé àwọn èèyàn ní ẹ̀kọ́ ìwé máa ń ràn wọ́n lọ́wọ́ bí wọ́n bá fẹ́ kọ́ nípa ayélujára ju àwọn tí kò kàwé lọ. Gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé Anchau ṣe wí, ó ní àwọn ọ̀dọ́ tó kàwé yàtọ̀ sí àwọn tí ìwé wọn kò pọ̀ tàbí tí wọn ò tiẹ̀ kàwé rárá. Fún ìdí èyí, àǹfààní àti tètè fi ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ rí owó wà fún àwọn kan ju àwọn kan lọ nínú wọn. Láti fi ìmọ̀ ẹ̀rọ àsìkò yìí máa rí owó, ó ní kí ọ̀dọ́ kẹ́kọ̀ọ́ nípa àwọn ojú òpó kọ̀ǹpútà programming, okòwò orí ayélujára, digital marketing, gbígbé àwọn ètò àtinúdá jáde lórí ayélujára, content creation, ṣíṣe iṣẹ́ ọnà pẹ̀lú àwòrán, graphics design, ìmọ̀ nípa àkọsílẹ̀ òǹkà ọlọ́kan ọ̀jọ̀kan, data analysis skills àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tó jẹ́ lẹ́ẹ̀kẹrin, fífi owó pamọ́ àti kíkówó lé orí okòwò mẹ́ẹ̀. Ọ̀mọ̀wé Anchau sọ pé ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni èèyàn fi ń kówó lé orí okòwò tí yóò sì tún máa rí owó fi pamọ́. Àkọ́kọ́ ni fífi apá kan pamọ́ lára owó tó ń wọlé déédéé. Ìkejì ni kíkówó lé orí okòwò tó bá òfin mu lẹ́yìn tí ó ti mọ̀ nípa rẹ̀ dénúdénú. Èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún, òun ni àjọṣe tó dáa pẹ̀lú àwọn èèyàn. Lákòótán, olùkọ́ni àgbà sọ pé ó ṣe pàtàkì láti ní àjọṣe tó dáa pẹ̀lú àwọn èèyàn. Ní àjọṣe pẹ̀lú àwọn ọ̀gá lẹ́ka okòwò rẹ̀. Máa lọ sí ìdánilẹ́kọ̀ọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka tó ń pawó wọlé. Máa kà sí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó ṣe fi ọ̀rọ̀ lọ. Lásìkò tó bá wá ń wá owó yìí, àwọn ohun tó yẹ láti yàgò fún rèé o. Lásìkò ọ̀hún, èrò láti di olówó kíákíá
láì ṣiṣẹ́, jìbìtì tàbí fífi ọ̀nà ìrú wá owó, níná owó ju ohun tó ń wọlé fún ọ lọ, kíkọ ohun tó ń pawó wọlé fúnni sílẹ̀, tàbí kí èèyàn kọ̀ láti kọ́ ẹ̀kọ́ tuntun ní àwọn nǹkan tí ọ̀mọ̀wé Anchau kà bí èèwọ̀ fún ọ̀dọ́ tó fẹ́ lówó tiẹ̀ lọ́wọ́. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.